sunbest akóròrí Ọ̀yọ́ ló lọ́ba Ọ̀yọ́ ló ládé Ọ̀yọ́ ló lédè Ọ̀yọ́ ló láṣà ajíṣe bí Ọ̀yọ́ là ń rí èrò ẹ̀yà ẹ wá wò ó a tún ti gbé àrà tuntun wọ ìlú Yorùbá wa ní ìlú Ọ̀yọ́ Aláàfin la ó ti dá àrà náà ni Yorùbá Culture Heritage Festival àṣà èdè ijó ìlú oúnjẹ eré orí ìtàgé adẹ́rìípòṣónú ẹ̀fẹ̀ orin ìjálá òwe àlọ́ àpamọ̀ àlọ́ àpagbè aṣọ wíwọ̀ iṣẹ́ ọnà aṣọ wíwun igbá fífín ẹkún ìyàwó ọṣẹ ṣíṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́jọ́ 18 àti ọjọ́ 19 ní oṣù keje ọdún 2025 gbogbo yín la pè ó a ò lólódì kankan ẹ̀yin ládéládé ẹ̀yin ọ̀rànlẹ̀kẹ̀ ẹ̀yin lóyèlóyè ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹ̀yin lọ́gbàlọ́gbà ẹ̀yin àṣẹ ìdí ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ìpẹ́ rẹ gbogbo ẹ wá ẹ jẹ́ kí a jọ jẹ àdídùn ohun àmúyangàn ilẹ̀ Yorùbá wa kí ilẹ̀ Ọ̀yọ́ Aláàfin àti ilẹ̀ Yorùbá wa kó ba lè dára àjọṣe gbogbo wa ní ìròyìn ọ̀tọ̀ àfojúbà ẹni ò sí níbẹ̀ kò lè sọ bí ó ṣe dùn tó ẹsẹ̀ ò ní gba èrò gbogbo wa kankan máa kán sí ìran tí mú ní da èdè sílẹ̀ ẹ wá wò ó.